ìkànnì ti Ijoba Master Channels ẹ kú dédé àsìkò yìí Ṣeun Agboola lórúkọ tèmi. Kò dájú pé Sunday Igboho ò ní ẹ̀ṣẹ̀ míì tó ṣe àwọn ìjọba orílẹ̀-èdè yìí. Àṣírí ẹ̀ṣẹ̀ Sunday Igboho gan kò yé wa, àwọn wo ni Sunday Igboho ṣẹ̀. Torí à ń sá aláàmẹ́ni òkú, à ń sọ látijọ́ yìí, a dẹ̀ ń pariwo fún ìjọba pé kí ni Sunday Igboho ṣe tí àwọn ìran Fúlàní tí wọn ò tí ì ṣe. Ọwọ́ ọ̀tẹ̀ wọn, àwọn tọ́wọ́ tẹ̀ wọ́n tún rí ìdáríjì gbà. Ẹ ṣe ẹ̀rí ti gómìnà Katsina. Ọ̀dà Sunday Igboho wọn sọ pé pààyàn, kò síbi tó rìn sí tẹ́ ti fa wàhálà, kò sùn police station, kò dáná sunlé onílé. Àwa ó sì tún máa béèrè lọ́wọ́ ìjọba pé ẹjọ́ ẹ sọ ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ yín gangan yàtọ̀ fún ẹ̀ṣẹ̀ pé ẹ mọ́ pa ìran mi mọ́. Káwọn ọmọ àlè kan nínú ìran náà tí wọ́n sì dákẹ́ tí wọ́n ń wò tínú wọn sì ń dùn wípé Sunday Igboho wà lẹ́yìn odi. Tí nǹkan míì bá wà láàrin yín tàbí láàrin wa, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ pàyẹn tì. Ẹ jẹ́ ká tiẹ̀ ronú pé tó ṣẹlẹ̀ sí lágbájá ó lè ṣẹlẹ̀ sí tẹ̀mọ̀dò, òní la rí, kò sẹ́ni tó mọ̀la. Tí bá padà sórí ọ̀rọ̀ Sunday Igboho, tèmi yé mi. Ṣé ìbẹ̀rù òṣèlú ni kò jẹ́ kán ti fi Sunday Igboho sílẹ̀, kán gbẹ́sẹ̀ kúrò lórí orúkọ Sunday Igboho pé wọ́n ń wá ọ̀daràn ni? Èmi ò mọ ibi tí àwa kọ́ ni kóòtù ti sọ pé kò jẹ̀bi. Allegedly náà la máa pè é. Wọ́n ní kóòtù sọ pé kò jẹ̀bi torí kò síwèé kóòtù lọ́wọ́ wa. Wọ́n ní kóòtù sọ wípé kán tún sanwó kan fún ni. Ọ̀dà ẹ̀ wá sanwó fún. Wọ́n pààyàn nílé ẹ̀ láì ní pé bọ́jà wọ́n ti ránṣẹ́ pé yọjú sí wa lágọ̀ọ́ wa o. Ẹ wá sọ fún mi gangan. Ẹ lè convince wa mọ́ ibi tó dé pé kò lóṣèlú nínú. Táwọn ọmọ Yorùbá tó jẹ́ olóṣèlú tí ń rí àrà tí Fúlàní ń dá káàkiri, kò pẹ́ táwọn Fúlàní tọ́rọ̀ ìgangan ṣẹlẹ̀ tí Gumi wá sí Ìgbòho nílùú Sunday Igboho gangan. Gumi rìn, ó yan fanda, man pass man nìyẹn o. Ẹ ti fẹ́ máa sọ di nǹkan míì. Ṣé ká sọ òótọ́? Inú àwọn èèyàn pàápàá jùlọ ọmọ ọkọ Yorùbá, inú wọn ò dùn sí ìgbésẹ̀ àti nǹkan tíjọba ń ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho. Tá a bá ráwọn tínú wọn dùn sí, wọn ò tó nǹkan. Àwọn tínú wọn dẹ̀ ń dùn sí náà, àwa ò bá rọ̀ wọ́n tí nǹkan kan bá jọ wà láàrin wọn kán jẹ́ kó tán. Kì í ṣe láti bully anybody, ṣùgbọ́n láti pàrọwà wípé àkókò yìí kì í ṣe àkókò ìdùnnú fún ọmọ Yorùbá kankan, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ká sọ òótọ́, àsìkò ìbànújẹ́ ni. Ta ló pàṣẹ? Buhari ló pàṣẹ. Buhari wá pàṣẹ tán, Buhari kúrò lórí oyè, ọmọ Yorùbá débẹ̀, wọ́n dẹ̀ wá ń rìlíìsì àwọn báńdíìtì 70 lójú ọmọ Yorùbá. Bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ bísì tó bẹ́ẹ̀ ni. Tẹ́ bá bísì tó bẹ́ẹ̀, ṣé ọ̀rọ̀ Sunday Igboho kò tó nǹkan tí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni, kò tó ń tàn yọ àdábẹ́? Kò yé wa nìyí. Ẹ jẹ́ káwọn agbẹnusọ yín bọ́ síta ká sọ ẹ̀ṣẹ̀ míì tí Sunday Igboho ṣẹ̀ táwọn bandit, àwọn terrorist yìí tí wọn ò tí ì ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ àfọmọ kan kẹ́kàn, ó ti ń jọ bẹ́ẹ̀. Kábíyèsí Excellency, kò yẹ kó le tó báyìí o. Ó ti ń le ju bá a ṣe rò lọ o. Àwọn ọ̀ràn wo ni wọ́n lọ fọ́ ilé bàbá Akíntóyè, Professor Akíntóyè, lákòókò kan tí wọ́n rò pé bàbá yẹn máa wà nítòsí. Tí bàbá yẹn bá wà nítòsí, tí wọ́n bá gbẹ̀mí bàbá yẹn, ó mà lọ gbé náà nìyẹn. Àìmọye èèyàn pàtàkì láàrin ìlú tó ti lọ. So ẹni tó wá jáde wípé
kan stop ṣe bẹ́ẹ̀ làwa forúkọ ẹ̀ sí blacklist ẹ̀ ń jẹ́ ká máa ronú pé rúùlù wo la wà yìí bitter truth ni sà bitter truth ni mà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń jẹ́ kínú àwọn èèyàn máa bàjẹ́ pé irú èèyàn wo ni yín irú ayé wo la wà irú orílẹ̀-èdè wo la wà irú ìran wo la wà. Ṣé ẹ̀yin náà máa rò ó pé oúnjẹ à ń fìkan kẹ́kan ọmọkùnrin yìí sì tún wá gbéra ó tún wá ń wá sọ́dọ̀ ẹ̀yin kábíyèsí káàkiri ó tún wá ń bẹ̀bẹ̀ ẹ ṣàánú mi ẹ fi mí lẹ̀ mi ò ń ṣọ̀daràn mo ṣe tá àti jẹ́ kájọ gbógun ti ṣé ẹ fẹ́ kán gbógun ti àwọn tó Fúlàní ni ọmọ òkú ọmọ òye àti ẹ̀sìn kíyà ẹ̀kú ewu ọmọ ṣérú àsìkò yìí ló yẹ kí Sunday Igboho tún ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ ta ló yẹ kó ránṣẹ́ sí Sunday Igboho ó sọ̀rọ̀ kan bẹ̀ ó ní kò yẹ kán máa jáde bú àwọn ọba wa ọmọ tó kú ló fa ìyá ẹ̀ lé kinní kan lọ́wọ́ òótọ́ ni ọba yìí ṣe ní àrífín ṣùgbọ́n àwọn ọba ayé òde òní ṣé wọ́n mẹ̀tọ́ ṣé bá rẹ̀ ẹ̀tọ́ ni pé olórí wa o ọmọ wa tó wà lẹ́yìn odi o kò ṣẹ́ o kóòtù ti sọ pé ó jàre o àgbọ́ rí pé kankan nínú yín ti ẹ̀ gbégbèsè lóòótọ́ Sunday Igboho ní kán mọ́ buyan àsì ní buyin Sunday Igboho tó wá ṣe fídíò kan. ọ̀rọ̀ èèyàn lọ bá bí n bá pè wọ́n wọn ò ní gbé fóònù mi bá wọn dẹ̀ bí sí ni bọ̀bá tí n bá wá sọ live báyìí tí gbogbo èèyàn bá gbọ́ tí mo sọ nǹkan tó ń ṣe tí ò dáa bẹ́ẹ̀ wọ́n máa lè change then it's better for them to change now before it's too late so then tí n bá sọ tí gbogbo èèyàn bá gbọ́ bẹ́ẹ̀ àwọn tó bá gbọ́ yẹn wọ́n á lè bá mi hint wọn pé nǹkan tí Sunday Igboho sọ lélẹ̀ ẹ wá tún ṣe sí ẹ̀yin lálágbára tọ́lọ̀ ń gbàgbára fún ìran Yorùbá dẹ̀ ní àwa ọmọ Yorùbá yín àwa náà ń pa àwa náà ń jí gbé ẹ bá wá nǹkan ṣe sí ẹ dákun ojú òní tìyìn kì í ṣe gbogbo nǹkan yẹn ni bàbá Tinubu lè ṣe bàbá Tinubu lè ṣe gbogbo ẹ o a ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu làwọn la fi lè dẹ́kun gbogbo jíjínigbé gbogbo wa kírímínà Fúlàní jíyàn gbé wọn jẹ wọn lóko wọn halẹ̀ wọn dùn gbogbo yẹn àwa náà gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gọ́fìmẹ̀ntì ló fi lè ṣeéṣe èmi dẹ̀ rẹ́dì gbogbo wa máa ń sọ pé tí wọ́n bá free mi tí wọ́n bá fàyè gbà mí tí wọ́n jẹ́ kí n wọlé èmi fara mi kalẹ̀ àmọ́ èèyàn bẹ́ẹ̀ ló pọ̀ wọ́n jẹ́ bí irú tèmi náà táwọn náà rẹ́dì ṣùgbọ́n nìkan ló máa kọ́kọ́ ṣáájú káwọn kan tó tẹ̀lé so ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ló rẹ́dì tí wọ́n jẹ́ pé tí wọ́n bá rí tí mo ṣáájú àwọn yẹn máa tẹ̀lé mi but ìjọba ní láti free mi ná so tí wọ́n bá free mi mo fira mi lẹ̀ láti ṣiṣẹ́ tó yẹ ká ṣe tálàfíà dẹ̀ máa wà lẹ́ Yorùbá kì í ṣe gbogbo nǹkan yẹn la máa bọ́ta la máa bú àwọn ọba wa kò dáa. ṣé gbogbo wa rí i àti wàá sọ wípé ẹni tó fẹ́ ran ni lọ́wọ́ tó fara ẹ̀ lẹ̀ pa nílò ẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ pé ikú tí ń pojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni. ẹ má jà á mọ́ fi gbogbo nǹkan ṣòṣèlú àbí àwọn northerners ní ẹni tí wọ́n bá fi Sunday Igboho lẹ̀ wọn ò ní jẹ́ kí bàbá ó ṣe 2027 kò yé wa o torí tẹ́lẹ̀ náà àwọn northerners kì í ṣọ̀rẹ́ bàbá mọ́ wọn ò ń ṣọ̀rẹ́ aṣíwájú wọn ò ń ṣọ̀rẹ́ ààrẹ ọ̀tá ni wọ́n fojú hàn bí ọ̀rẹ́ ni nínú ọ̀pọ̀lọpọ̀ wọn ó yẹ kí bàbá náà mọ̀ bitter truth ni òótọ́ tó korò ni ó lè má ṣe gbọ́ fún yín ó lè ṣòro láti sọ ṣùgbọ́n kò ṣòro láti sọ o nǹkan kan ní pẹ̀dá nǹkan kan ní pọmọ ọkùnrin gbogbo wa ò lè sùn ká kọjú síbì kan náà kí ló dé ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ Sunday Igboho tí Sunday Igboho bá wà ń bí pẹ̀lú àtìlẹyìn ẹ̀yin ọba yìí ààrẹ
bí àwọn ò bá tiẹ̀ lè fojú hàn ìwọ̀nba ní pákáleke ọmọ Yorùbá ọmọ tí Sunday Igboho àtàwọn èèyàn bíi tiẹ̀ tí bàbá wa ààrẹ ọ̀nà kakanfò Gani Adams náà àtàwọn èèyàn náà bíi tiwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn kọ́kọ́ síwájú kí paramọ́lẹ̀ ò tẹ̀lé kágbá òjò lọ́mọ ọwọ́ rúru bọ̀ lẹ́yìn wọn ó ṣe jẹ́ orúkọ tó ń ba Fúlàní lẹ́rù lẹ́lé sẹ́yìn òdì. Ẹ bá wa fi sí comment section kí ló fà á kí lẹ rò ẹ̀yin èèyàn tí Sunday Igboho fi di ẹni tí wọn ò lè tí ì dáríjìn kí lẹ ṣe Sunday Igboho gan. Ẹ má jà torí orí kan kábọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí jẹ́ orí kan ò lè dágbáyé orí kan láàrin ọ̀pọ̀lọpọ̀ orí lórí fi ń níyì. Ẹ má jẹ́ kínú wa ó dùn sí ìṣubú ọmọ làkejì a tó wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹbí lọ́mọ Yorùbá ni wọ́n ń dán lóore ṣé kò fẹ́ máa fojú hàn ká tiẹ̀ wàá gbà pé kì í ṣọmọ Yorùbá ló rán Sunday Igboho jáde ọmọ Fúlàní nígbà ọmọ Fúlàní kù ń bẹ̀ kí ló wá dé kí ló tún dá dúró tí ò fi lè padà sílé bàbá ẹ̀. Ìbéèrè tó lákàkì ni o àbúyẹ̀ ẹ̀yin ọba o ṣùgbọ́n ẹ mẹ̀tọ́ ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ ó tún ti ń bẹ̀bẹ̀ àbí ìlẹ̀kẹ̀ mọ́ jàálé àbí ilẹ̀kùn mọ́ sílé mọ́ síta ibìkan ló máa ṣí sí ìlẹ̀kẹ̀ mọ́ jàálé mọ́ játa ibìkan ló máa já sí ọ̀run yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan. Ẹ kọ̀ntínú ọ̀tẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọ̀ntínú ẹ má pe àrò àti ọ̀dọ̀fin à ń pariwo Yorùbá ronú ẹ má ronú. Sásìkò ìkọlọ yẹ kí gbogbo wa ó dìde fún freedom for Sunday Igboho àbí bẹ́ẹ̀ kọ́ kí là ń wò bá a bá tiẹ̀ pariwo tí wọ́n sọ tèmi sọ tá a fi dájọba láàmú ìjọba gbọ́rọ̀ wọn á tẹ́lẹ̀ níwájú bàbá ẹrù tó wà níwájú aṣíwájú pọ̀ bí ọ̀rọ̀ Sunday Igboho tó sọ kò lè dá ṣe ṣùgbọ́n àwọn tó jẹ́ grassroots ti wa tó yẹ kí wọ́n bá bàbá sọ̀rọ̀ àwọn bàbá wa báwọn ni wọn ò sọ̀rọ̀ yìí ìgbà míì nǹkan tí ò kàn wọ́n tí ò nítumọ̀ wọ́n ní àmọ́ buyín lẹ́yìn yọjú sí ìtí ò yẹ kó fàjà ló ń fàjà ààbò ilẹ̀ Yorùbá kò kàn yín ẹ̀kan ká ẹ má jẹ́ ń buyín mi ní buyín o torí mi ò ní rọ́bà fín ọmọ Yorùbá ni wá ọmọ kóòtù òjire ni wá ọmọ Odùduwà ni wá ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wùwà ọmọlúàbí ẹ wùwà ọmọ kóòtù òjire gidi ẹ ti ẹ wùwà wípé ọmọ wa ni bó ti wulẹ̀ kó rí ọmọ kan ò ní burú ká lè fẹ́ kó pàjẹ́ a sì ní fìlẹ̀kẹ̀ bọ́mọ ẹni bá ṣèdí bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ mọ̀wé yẹn lò ẹ má dákẹ́ ẹ ti dákẹ́ jù. Ṣéun Agboola lórúkọ tèmi kan ní Jùgbà Master láwà.